Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ńlá máa fi ṣeré ńgbà tá a wà ń kékeré. Ẹ̀ka alẹ́ lẹ́mọ̀ọ́dé o, mo wá fi rò fọ́nà bẹ́ẹ̀ ni kóńdó ẹ̀jàn mọ́ mi bẹ́ẹ̀ ni kú mọ̀ ẹ̀jàn mọ́ mi. Ẹ̀ka alẹ́ lẹ́mọ̀ọ́dé o, mo wá fi rò fọ́nà bẹ́ẹ̀ ni kóńdó ẹ̀jàn mọ́ mi bẹ́ẹ̀ ni kú mọ̀ ẹ̀jàn mọ́ mi. Ẹ má jan kóńdó mímì, ẹ má jan kú mọ̀mọ́ mi o. Ń ò lára ìgbín ni mi ń ò lọ́rùn àfokùn sí o. Ń ò lára kú mọ́ o. Bẹ́ẹ̀ yín mi lẹ́tu lásán ń ó sì búwó gẹ́rin. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o. Mo kí n pẹ́ kú iṣẹ́ ẹ̀kú àtàárọ̀. Àṣejẹ́ àṣejèrè lẹ́mọ̀ ṣe lágbára Ọlọ́run. Ẹni ṣòwò àṣejẹ́ lágbára Ọlọ́run. Iná ò ní sanwó yín. Ẹ máa rí ṣe, ẹ máa rí jẹ, ẹ máa rí mu. Ọlọ́run Elédùmarè ò ní fàtijẹ yín. Kò ní fàtijẹ tiwa náà síbi tọ́há. A máa wá, a máa bá yín ní gbogbo ìgbà. Mo kí pẹ́ kú ojoojúmọ́. Mo kí pẹ́ kú àtìgbàdégbà. Mo kí pé ẹ kú ọjọ́ gbogbo. Ọlọ́run ní fi wá wọn ra wa. Àkàndọ̀rà Kòǹkò lórúkọ mi. Fẹ́ni tó ẹ̀sẹ̀ ń wò mí tàbí tó ẹ̀sẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Fẹ́ni tó ẹ̀sẹ̀ ń bá mi pàdé for the first time. Àjàó Àrò ni mi Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Lágbára Ọlọ́run wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní dé sàkánì wa. Well, lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri náà ni o. Ṣé mọ̀ wípé orí ní dúró fágbọ̀n mọ́ mi. Ntọ́ bá sì jọ ńlá fi wé ohun èpo ìpà lọ́jọ́ pósẹ̀ lérí. Ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ. Ẹnu mọ̀dó jẹnu ìrá. Ẹnu kẹ́kẹ́ jọ tẹja. Àwọn alákatakítí ẹ̀sìn ńlá fi wó ní sùnmọ̀mí. Ńlá fi wá àwọn ajínigbé tó gbòde kan. Ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jí gbé ni wọ́n ti ń sọ fún wa ọtọ́dún 4 ọtọ́dún 5 sẹ́yìn báwọn Fúlàní tí ń jí wa gbé kìí ṣe Fúlàní ilẹ̀ yìí. Bó bá jẹ́ àwọn tí ń fẹ́ràn jẹko Fúlàní ilẹ̀ yìí nù, ṣùgbọ́n àwọn tí ń jí wa gbé tí ń béèrè ransom wọn ni wọ́n ṣe Fúlàní ilẹ̀ yìí. Bó bá ní Fúlàní ilẹ̀ yìí nínú a jẹ́ pé ìkọ̀ọ̀kan ni yóò jẹ́. Ẹ jẹ́ kí n dẹ̀ tún kí wa pé a kú òjò atura o. Òjò yóò tù wá lára o. Ọ̀rìnrìn tí oyún wọ́n mọ ilé iná máa ń pè ní weather for two àbíbò ní tó sìn weather for two náà pè. Àsìkò yìí ni oyún máa ń pọ̀. Ẹ ń bá ní tí ó fún wọn jẹ. Àsìkò yìí lóyún máa ń pọ̀. Tọkọ-tìyàwó ọ̀rọ̀ láǹfààní àti ìfararora wọn dáadáa. Wọ́n ní káró mú ooru mára. Ọ̀dà kí ló gbé mi wá gangan sánsan? Mufti Ìwó ló sọ̀rọ̀ kan. Ó ṣàlàyé bí àwọn ajínigbé ṣe bí wọ́n ṣe jẹ́ níbi tí wọ́n ti wá. Mo wá ní oníkìláàkì bá ń gbọ́rọ̀ la lè fọ̀rọ̀ lọ. Bó ògùn bá jí wọn afọ̀rọ̀ ẹnu tí wọ́n làdó. Gbogbo ọ̀rọ̀ tí bá ń du akèrèǹgbè odò ni ó tú fún. Kò sẹ́ni tá a sọ̀rọ̀ yìí fún ju gbogbo ọmọ kóòtù òjíire bí lọ. Lórí wípé kókókó làrán fàdí tí ọ̀rọ̀ tó sì sojú ìlú ọ̀farasin àwúta bá ṣe nú ẹnìkan ní ìjáwó. Ẹ jẹ́ kí n sáré bẹ̀yìn pé kẹ́ bá mi pín prógrámù yìí kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn káwọn tó yẹ kó gbọ́ kí wọ́n gbọ́ kó lè débi tó yẹ kó dé ká lè jọ wá gbó dẹ́kun fún ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire bí. Because kìí dé bá ní ayẹrí gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ ó sì bà mí kò dùn mí àní fi wẹ́ni tí ọ̀bà rárá o.
ìdí ni pé ọba mi kò dùn mí a ní fi wé ẹni tí ò bá rárá so mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí lẹ́ẹ̀kan sí ẹ má bínú ẹ bá mi pín prógráàmù yìí ẹ jẹ́ ó délé kó dóko. Nǹkan ṣẹlẹ̀ níjọ ara lé ọ̀gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ilẹ̀ Yorùbá ti wà nínú ogun kọ́lọ́hún ọjà àjà alájàyè kọ́lọ́hún mú aborí ogun ọ̀tá tó yí wa ká olórin kan lọ́kọ̀ ń jò ní ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ogun tó yí ọ̀ká ọ̀rẹ́ mọ́ bẹ̀rù sádùró jẹ́ bóyá ogun àgàn ni ọba tó gbọ́ tí àná tó sọ àná dọlọ́mọ abá ò ṣe é ságbà gbọ́ ogun ayé rẹ̀ òó mo ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní ìlú Nàìjíríà tówó ọba ọ̀run èé ṣe tẹ́ ó fi kú sínú ìyàn yìí o ẹ̀ràn tí Samaria orílẹ̀-èdè ńlá arábó ti tóbi tó ìyàn náà mú níbẹ̀ débi tí wọ́n ń pọ̀ ọmọ jẹ ṣùgbọ́n Ọlọ́run wa ó wòlẹ̀ látọ̀run wá ó yí ìgbà wọn padà wọ́n ń jẹ wọ́n tún ń mu Nàìjíríà má bànújẹ́ ogun ayé rẹ̀ òó mo ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. so bó ṣe kọrin òun nígbà náà nù ẹ dákun ẹ bá mi pín program yìí láàrin ìṣẹ́jú kan láàrin ìṣẹ́jú kan. God bless you sir, God bless you ma, God bless you friend. Mi ò ní wáyé tì nígbà kọ̀ọ̀kan ní wàrà wa tì Ọlọ́run ní fi wá wọn ra wa. Okay, mò ń bọ̀ o, mò ń bọ̀ o. All right, pápápá la máa ṣe. So now ká tó gbọ́rọ̀ tí Mufti sọ ẹ̀já kọ́kọ́ ka ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ Mufti náà ṣùgbọ́n ẹ bá mi pín ẹ jẹ́ kó káwọn èèyàn díẹ̀ wọlé sí i ká má fọ̀rọ̀ ṣòfò kọ́rọ̀ ọmọ dàbí ẹni tí ń jó àsán kan ìlú àbí akọrin ìlélégbè tí ó yàtọ̀ sí ẹni tí ń jó àsán kan ìlú nẹ́tíwọ̀kì yẹn ni òjò tó sì rọ̀ lọ́fàá. Mo kí ẹ̀yin èèyàn mi tó wọlé lórí Facebook mi ò ní wáyé tì ìbànújẹ́ ò ní kàn yín ẹ̀já fi léyìí ṣèfàjẹ́. Bandits cannot speak for Islam or call for Sharia. Látàfin Mufti ló ti jáde because ròyìn tá a gbọ́ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ròyìn tá a gbọ́ ò ní wípé àwọn aráabí nínú tí wọ́n fẹ́ fi àwọn ọmọ yìí sílẹ̀ ọ̀rọ̀ Sharia ń bẹ́ńbẹ́ pé wọ́n ní ká fọwọ́ sí òfin Sharia mọ́ làwọn tó fi wọ́n lẹ̀
àwọn tí ń bẹnu àhámọ́ sọ wípé kò sí ń tọ́jọ́ pé wọn ò fìgbà kankan béèrè bẹ́ẹ̀ torí àwọn táwọn wà lọ́dọ̀ wọn gan wọn ò fi tìpá tìkúùkù máwọn kírun tàbí káwọn yí padà sí mùsùlùmí. It is both surprising and misleading to hear claims that bandits and criminals are demanding Sharia. Individuals who engage in kidnapping, banditry, murder, and other criminal activities are acting in direct violation of the teachings of Islam and the principles of Sharia. Sharia is a constitutional right of Muslims, and every Muslim has the right to practice and seek its application within the framework of the law. However, its implementation must follow lawful, established, and legitimate procedure. Well, why then do some people persist in linking criminal acts to Islam? Are we expected to believe that those who openly disregard Islamic teachings are sincerely advocating for the very laws and values they violate on a daily basis? Attributing the actions of criminals to Islam serves neither truth nor justice. It only promotes misunderstanding, fuels prejudice, and distracts from the real issues at hand. Those who spread those narratives should be asked to provide evidence rather than rely on assumptions and stereotypes. Truth and falsehood cannot remain equal forever. False narratives may gain temporary attention, but in the end, truth will prevail. Mufti Media. So, bá a ṣe gbọ́ nìyẹn o. So, níbo ni àwọn èrò mi lọ? Níbo ni àwọn èèyàn mi lọ? Okay, pápápá ẹ jẹ́ kí n deliver message mi. Àwọn èèyàn tó bá dé wọ́n máa bá ń bẹ̀. Torí iṣẹ́ pọ̀ nínú ọgbà àjàrà. Alágbàsí ò tó nǹkan. Information pọ̀ tí mo fẹ́ release fáwọn èèyàn tí mo nígbàgbọ́ pé àwọn tó bá ń débẹ̀ wọ́n máa bá. God bless you. Lọ́pọ̀lọpọ̀ gbà reaction Mufti ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀ ìkórìíra tó ní sẹ́sìn mi àti akatakítí ẹ̀sìn rẹ̀ kò jẹ́ ká ní lọ́kàn pé ọgbọ́n mọ́ yanu aṣiwèrè náà. Gbogbo ọ̀rọ̀ tí Mufti sọ níbí ló correct. So Kennedy ọ̀pọ̀lọpọ̀ tí Mufti sọ làwa náà ti sọ sẹ́yìn. Ó túmọ̀ sí pé kì í sí pa kàn ń wí kátikàti tàbí ń tó bá wa lẹ́nu. À ń sọ reality àti bí nǹkan ṣe ń lọ àti tí ó ṣẹlẹ̀. Now, ẹ gbọ́rọ̀ Mufti. Ṣé ra àwọn ọ̀daràn tí ń ṣe fẹ́ ṣe fact ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS kó sì máa gbọ́. Fact ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS gan ó sì máa gbọ́. Reality. Ṣáàdì ni Niger ni Cameroon ni àyè àwọn intelligence agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. Ṣé ń gbọ́rọ̀? Chad o, Niger, Cameroon, àyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. Ṣé gbàgbé níbi tá a sọ pé àwọn onísùnmọ̀mí yìí ti wọlé lélẹ́yìí? Chad, Niger, Cameroon, Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ńbẹ̀ ni wọ́n ti lọ háyà wọn wá. Àwọn olóṣèlú lọ pe àwọn ẹni ẹlẹ́ni wá. Jẹ́jẹ́ wọn wọ́n jókòó. Lóòótọ́ làwọn èèyàn kan ń train wọn. Njọ́ àjùbà lánìràn àdágbó. Njọ́ ogun bá lè lánìràn alágídí ọmọ. Kò sí ìlú tí ò lálágídí ọmọ. Torí ajá òde ńlá ìṣe kan ajá àléléyìn. So àwọn kan ń kó àwọn ajagun tà wọ́n ń kó wọn jọ wọ́n dẹ̀ ń kọ́ wọn. Kò sí ìlú tí ó yẹ kó lájagun tà.
kò dẹ̀ sí ìlú tó yẹ kó lájagun ta. Ilé ayé ò bá wà peaceful, ká ní ò sí sùnmọ̀mí, ká ní ò sí ìtàjẹ̀ sílẹ̀, ká ní gbogbo ata àmọ́ rere là ń ṣe rere, gbogbo ata àmọ́ dáadáa là ń ṣe dáadáa, ká ní ò sí ìyànjẹ. Ìyànjẹ ní jẹ́ ká ní lọ́kàn láti béèrè ẹ̀tọ́. Bàbá fẹnu béèrè tí wọn ò fún wa láfi tìpátìkúùkù ṣe láàkì wèrè bọlẹ̀ pé wèrè la fi ń wo wèrè. So to the best of my understanding, àwọn èèyàn wọ̀nyí wọ́n kó wọn dé Nàìjíríà ni wọn ò tọ́jú wọn mọ́. Mo ti sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ gbọ́dọ̀ lẹ́nu Mufti. train tí wọ́n rìkútù àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wọn. Irú àwọn ọmọ ogun ìtàwọn fọ́rínà tí wọ́n ń lò wọ́n bẹ ní Chad tí wọ́n ní káàpù tí wọ́n ti train wọn. Owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti ìbọn àti gbogbo ẹ̀. Àwọn yẹn pọ̀. Ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nù wọn. Ìran mi náà wà ń bẹ̀. Àti Cameroon o, àti Sáàdì o, àti Nìjẹ́ o. Bẹ́ẹ̀ gbogbo tí mo wí ní ìsìn, àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́. Tàbí kí n sọ wípé 90% wọ́n ti dà wọ́n lẹ̀. Exactly bá ti sọ náà rèé. Gbé àwọn olóṣèlú tó kó wọn wá, wọn ò náà ní wọn mọ́ nígbà tí ò ti sí wàhálà lẹ́yìn ìdìbò tó wáyé ní 2015. Torí tí wọ́n ṣe mú wọn wá náà nìyẹn. Láti ìgbà náà láti nísinmi títí dòní. Àwọn yẹn ò fẹ́ lọ mọ́. Ni wàhálà dé sí wa lọ́rùn o. Wọ́n ti wá síjú síbọn. Owó tí wọ́n sì ń fún wa dọ́là wọn fi ń fún wa lówó. Wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n ń kọ́ wọn pé kí wọ́n máa yìnbọn káàkiri fún àwọn operation tí wọ́n lò wọ́n fún. God bless you, sir. They were not checkmate. Nobody checkmate them at our border. Mi rántí bẹ́ẹ̀ ni ẹ ṣe put ẹ̀ mọ́, but ìkan náà ni omi ẹ̀kọ́ ni. You are very very correct. Ó wà nú àlàyé mi. Pé ńgbà tí border wa wà too opened, náà ló fún láǹfààní láti wọlé anyhow. Ńbo la káwọn custom wá sí. Sàṣà ní custom tó fẹ́ iṣẹ́ lókè ọya torí wọn ò ní rówó ń bẹ̀. Àwọn custom tó dẹ̀ iṣẹ́ láwọn bọ́dà sí bí wọn ò bá gbà kí wọ́n gbé àwọn nǹkan ìjà olóró wọlé wọn ò ní rówó. Gbogbo ilé ayé wa orí owó ló dúró lé lórí. Lo and behold, if you have your money, ó gbé anything kọjá wọlé sí Nàìjíríà tàbí jáde kúrò ní Nàìjíríà. If you have your money and know your ways. Because lọ́pọ̀ ọgbà òròjú máa ń ṣe àwọn agbófinró wa, àwọn aṣọ́bodè wa. Tẹ́rù bá ti pọ̀jù wọn ò lè check ẹ̀. Ẹ imagine kẹ́ ẹ kó ìbọn tàbí ọta ìbọn kó jẹ́ ìlàjì 911 ọkọ̀ 911 yẹn kẹ́ wá kó gàrí lé lórí. Àwọn aṣọ́bodè ò lè sọ gbogbo gàrí yẹn kalẹ̀ kan wò sàlẹ̀ ẹ̀. Ọlọ́pàá ò lè ṣe, sọ́jà kankan ò lè dúró oró ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló fẹ́ kọjá tí wọ́n fẹ́ gba ẹ̀gúnjẹ lọ́wọ́ wọn. So ńgbà tó sì jẹ́ wípé bọ́dà tiwa àwọn ológun tiwa wọn ò ní àwọn nǹkan ìgbàlódé tó lè dictate tí wọ́n kàn gbé kọjá lára mọ́tò tí ó dẹ̀ dún pé nǹkan kan bẹ́ ń bí o, nǹkan kan bẹ́ ń bí o, nǹkan kan bẹ́ ń bí o. Bẹ́ẹ̀ bá fẹ́ wọ airport wọ́n fi nǹkan yẹ̀yìn lára wò ṣé ẹ gbé nǹkan kan sára. Kí ló dé tí gbogbo orú nǹkan báyìí ò lè wà ní bọ́dà wa. ń gbọ́ pé tó fẹ́ wọlé tàbí tó fẹ́ jáde náà là ń yẹ̀wò ní airport. Kí ló dé tá a lè yẹ ní tó fẹ́ wọlé àti tó fẹ́ jáde wò ní bọ́dà wa. Láyé ìgbà kan tí wọ́n máa ń kó mọ́tò tòkunbọ̀ wọlé ní dìrókò, ẹni tó fẹ́ kó mọ́tò for example ẹni tó fẹ́ kó mọ́tò 30, 40, 50 tó fẹ́ kó wọlé lẹ́ẹ̀kan ṣoṣo, ẹ ti kọ́kọ́ páàkì gbogbo ẹjọ́ sí gọ̀lọ̀ ìyẹn níbodè Kútọ́nù. Ẹ wá sí bọ́dà, ẹ lọ rí àwọn custom, ẹ lọ rí ọ̀gá wọn, ẹ sọ yọ ọkọ̀ tẹ́ fẹ́ kó kọjá, wọ́n sì gbowó lórí ẹ̀.
àwọn ọkọ̀ yẹn ń gbà yẹn wò kì í ṣe díùtì ẹ̀, wọ́n ń ṣe díùtì ẹ̀. Irú mọ́tò bẹ́ẹ̀ làwọn custom tó máa ń padà gbà láàrin ìgboro ńgbà míì, tàbí náà máa lé káàkiri. Ṣùgbọ́n ní ìsìn tó yẹ pé Èkó ni mọ́tò ń gbà wọlé, kò sí mọ́tò tí ó gbé kó wọlé tí ò ní ṣe díùtì, ni làwọn custom òfin ríṣẹ́ ṣe dàbí aláràmọ́ ní tí wọ́n ń jẹ́ ń Kútọ́nù nù. Kò sí custom tó wà ń Kútọ́nù ńgbà náà, kò sí custom tó wà nídìí ìrókò bọ́dà tí ọ̀yọkùn mo bá kan gbélé nínú wọn, torí èmi náà gbé sáìdì ibẹ̀ ń rí. Ó nìkan ni wọ́n ń tan jẹrẹ́tọ̀ nù ilé wa ó nìkan ni o, ọmọ Haúsá sì ni, yóò tan jẹrẹ́tọ̀ látàárọ̀ dálẹ́ ni tí ó bá ti lọ bí iṣẹ́. Òun ló jẹ́ kó yé wa wípé ó yí fọwọ́ kan sálárì òun. So ibẹ̀ yẹn kọ́ là ń lọ, níbi tá à ń lọ ni wípé kò sí àbójútó tó dáa láwọn ẹnu olóró wa. Ṣé Bọ́lá Ahmed Tinubu ò rí nǹkan kan ṣe sílẹ̀ ìrìn? Báwọn ìjọba tó ti wá sẹ́yìn ò bá rí nǹkan kan ṣe sí. Tẹ́ ẹ bá gbàgbé, nígbà tí wọ́n ti bọ́dà ní South West, wọ́n ṣí bọ́dà Òkè Ọya lẹ̀. Níbi táwọn Haúsá Fúlàní wà too desperate dé, wọ́n kó èèyàn wá láti Chad kó wá ṣe registration NIN ní Nàìjíríà. Wọ́n kó èèyàn wá láti Niger kó wá register fún voters card. Ńgbà tí ẹnu bodè ti wá tí ò sí ilẹ̀kùn ń bẹ̀, gbàyà olóṣì sílẹ̀. Ńgbà tí ráìsì wọ́n ní gbogbo South ń gbé, wọ́n ń gbé ráìsì wọlé ní North ní Chad, border Chad àbí nǹkan kan, wọ́n ra ráìsì wọlé ń bẹ̀, wọ́n ń gbé nǹkan jáde ń bẹ̀. Odidi ààrẹ orílẹ̀-èdè yìí kò ṣe rélùwé sáàrin ìgboro Nàìjíríà o, ó ṣe rélùwé láti Nàìjíríà dé Niger. Ibi tá a bára wa nìyẹn pàápàá gbájáre. ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ wọn oríṣi wẹ́pọ̀. Ó ní ìbọn ń bẹ lọ́wọ́ wọn ńgbà tí wọ́n kó wọn wá tán, ìbọn ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ wọn ńgbà tí wọ́n ṣiṣẹ́ tán, wọ́n àti ẹ̀wà àríṣẹ́ òun ṣe. Olóríṣiríṣi nǹkan ìjà olóró ló wà lọ́wọ́ wọn, wọn ò gbà kúrò lọ́wọ́ wọn padà. ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ láti ń lò wọ́n ẹjẹ́ ìfẹ́ lápẹ̀júwe Niger lé France kó ń bẹ̀ wọ́n, France láwọn ti ẹ̀tọ́ train. Niger wọ́n ti lé France kúrò lọ́dọ̀ wọn páwọn ò fẹ́ France mọ́. According to him, France dẹ̀ láwọn tó ti train kalẹ̀ fáwọn nǹkan yẹn. Ṣé France yóò kó àwọn yẹn dání lọ sílùú wọn padà ni? Tí wọn bá wá kó wọn lọ padà, ibo làwọn èèyàn yẹn wà? Iṣẹ́ ìwo ni wọ́n mojú ẹ̀ tí wọ́n mọ̀ ṣe? Ṣé sí àgbẹ̀ ni, àbókò ríro, àbójà títà? Ẹni tí ọkọ̀ sí okòòwò tó jẹ́ pé òun ọ̀mọ̀jú kọ́ mọ bábọn sùn kọ́ mọ bábọn jí lọ, yọkàn máa yẹ̀bẹ̀ ẹ̀wò lójoojúmọ́, yọkàn tó máa gbé kabẹ̀ no now. Àdá tá a bá lò yóò di pẹ̀tà ni, ọkọ́ tá a lò yóò mú pẹ̀tà ni, síbi tá a fi jẹun yóò mú pẹ̀tà ni, àrò tá a dáná bẹ̀ yóò tutù ni. Àbí kílẹ̀ pé mo wí? So kò sẹ́ni tí ó fẹ́ kí nǹkan owó gbélẹ̀ làwọn eléyìí fún wa wò pé irinṣẹ́ ní ń bẹ lọ́wọ́ àwọn, irinṣẹ́ ńlá ni àwọn ò gbọ́dọ̀ gbé jókòó dandan ní káwọn ò fi ṣiṣẹ́. Àlẹ́ ìlú gbogbo African country tí ń lé àwọn pípù yìí wọ́n làwọn ò fẹ́ fọ́rínà mọ́, gbogbo ibi tí wọ́n ti ní wọn ò fẹ́ fọ́rínà mọ́, àbí kí fọ́rínà bá wulẹ̀ wà country àwọn bíi Nàìjíríà ò ní ìdí fọ́rínà. Láyé Yar'Adua àwọn try láti wá ní military base ń bí ìjọba wa ọgbà, house wa ọgbà, gọ́ọ̀mẹ̀ntì ọgbà, gbogbo àwọn orílẹ̀-èdè báyìí náà ti máa lorú àwọn wọn pé ẹ lọ máa dà wọn láàmú kí wọ́n lè máa wárán lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé. Ǹjẹ́ mọ̀ pé reality ni máa yìí sọ? Àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ta nǹkan ìjà olóró, ṣé wọ́n ní ká máa fi mu gàrí ni àbọ̀ ní ká máa fi jẹun? Bọ́n ní ká máa fi bára wa jà ni? Nǹkan ìjà olóró tí wọ́n ṣe ṣe bí ká máa fi pààyàn ni? Bí ọ̀bá wa sógun bó ni wọ́n ṣe rí lò, bó lọ́jà wọn ṣe yá? Ètò agbẹjọ́rò tó gbàdúrà kọ́ lọ́mọdé ohun ọ̀rẹ́jọ́ rí kò sí. So àwọn náà ni ó kó nǹkan ìjà lé wọn lọ́wọ́, ẹ lọ́mọ dàrú
màtó bá dàrú gùdùgùdù tí wọn ọ̀rọ̀ náà bá yọ wọ́n wàá pè wá pé ká wá gbà wọ́n kalẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi àtẹ̀yìn ṣe ń clamor ẹ má jà fi gbéraga séjàre, ẹ jẹ́ kí president ó consult àwọn Amẹ́ríkà, ẹ jẹ́ kí wọ́n pe China, bí wọ́n bá ní ìdí ẹ̀bùn wọn kan sọ fún wọn kí wọ́n bá wa ṣe lè kí wọ́n bá wa ṣe tọ̀hún. Èmi àtẹ̀yìn gbàgbé wípé ajá kankan ò torí olówó ẹ̀ ṣọdẹ. Bá Amẹ́ríkà ó bá ràn wá lọ́wọ́ wọ́n gbé sí condition wo lọ́wọ́ afẹ́fọ́ wa rí tí wọ́n ò tún fi fìnira kún ìnira fún wa. Bàbá ìgbà Amẹ́ríkà láàyè kó ní bẹ́ẹ̀sì ọmọ ológun nílẹ̀ yìí kò sí fọ̀kànbalẹ̀ mọ́, because wọ́n máa ti ọ̀dọ̀ wa sọ̀kù síbì kan. Àwọn tó ń bá sọ̀kù tó ń bá tọ̀dọ̀ wa sọ̀kù sí àwọn náà ò ní í ṣe láì mọ́ sọ̀kù sọ́dọ̀ wa padà. Amẹ́ríkà àti Israel ló kó wàhálà tí wọ́n bá Qatar, ni wọ́n kó bá Saudi Arabia, ni wọ́n kó bá Dubai. Ńgbà tí wọ́n sọ̀kù sí Iran dẹ̀ wò pé bá pa ò bá kàtì apá mọ́ kásẹ̀ pẹ́. Gbogbo bíi Amẹ́ríkà ní military base sí wọ́n gbàdo olóró bẹ́ẹ̀. Ẹ̀yin náà fi ìlera lè rálẹ̀ yìí. Iran ò tóbi ṣùgbọ́n Iran jẹ́ ìlú tó lágbára. Agbára kí ni Nàìjíríà ní? Ṣé ẹ wo ogun Iran, ẹ wo ogun Amẹ́ríkà, ẹ wo ogun Israel. Ẹ ti rí bàálù tí máa ń su àdó olóró tí ọkàn máa yàgbé àdó olóró kalẹ̀ báyìí wọ́n kàn máa lọ náà ní oyè ọkàn máa yàgbé àdó olóró ibi igbó tí kọ̀ọ̀kan bá bà ayé wọn ti ta. Kò sẹ́ni tó fẹ́ jẹ Nàìjíríà run tó ní ìdíjúrú bàálù mẹ́ta bẹ́ẹ̀ lọ. Yes. Bàálù yẹn ò gbọ́dọ̀ kọjá láàrin Èkó lọ bọ̀ látàárọ̀ dálẹ́ kí gbogbo Èkó ọmọdé rú. Amẹ́ríkà ní tí wọ́n fi mú àdó olóró, Israel ní tí wọ́n fi mú àdó olóró, Iran ní tí wọ́n fi mú àdó olóró, China ní tí wọ́n fi mú àdó olóró. Tó yí jẹ́ pé tẹ́ bá jù sọ́dọ̀ wọn kíní ọ̀hún hàn lójú ọ̀nà. Mọ́mẹ́ǹtì tẹ́ ti rìlíìsì àdó olóró lónà ó ti dìde láti ibi tó wà yóò lọ pàdé ẹ̀ lójú ọ̀nà, kò ní jó dénú ìlú débi tí ó sì lù ní jàǹbá. Lu àǹbẹ̀hò Nàìjíríà ò ní kankan bẹ̀ o. Agbára kọ́bọ̀ kò sí lọ́wọ́ wa. Ẹ̀rí gbà tán ra jẹ́ẹ̀tì mẹ́rin àbí márùn-ún, fighter jẹ́ẹ̀tì mẹ́rin àbí márùn-ún, ṣe kọ́lẹ̀ ń ṣàjọyọ̀. Ẹ lọ wo iye fighter jẹ́ẹ̀tì tí Amẹ́ríkà ní, ẹ lọ wo iye tí China ní, ẹ lọ wo iye tí Japan ní, ẹ wo iye tí Iran ní, ẹ wo iye tí Israel ní. So àwọn wọ̀nyí wọ́n wà nínú àwọn tí ń dá wàhálà lẹ̀ káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà. Wọn ò fẹ́ kí ìsinmi ó wà níbi kankan. Wọ́n bá ti dá wàhálà lẹ̀ ń bí wọ́n búgà sí ni owó làwọn nà. Àwọn tí ń jà yí àwọn kan ló fi wọ́n lọ́kàn balẹ̀. Àwọn tí ń jìyàn gbé àwọn kan lọ́rán wọn ń ṣẹ́. Dojúmọ́ ni wọ́n sì ń wọlé sílẹ̀ Yorùbá. Wọn ò rọ́nà láti lọ sí South East mọ́. Àwọn Niger Delta ò fún wọn láǹfààní láti wá mọ́. Ilẹ̀ Yorùbá ló kù lọ́rọ̀ wọn. So tí ẹni sìn ntí a fi máa jẹun nù ìlú tí ọba ti ní fọkànbalẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kànbalẹ̀. Tẹ́ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́ra àwọn ọmọ ṣe wà wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun. Owó tí wọ́n ń rí lù wọn ọ̀ká wọn. America 755 military base báràkì ológun 755 ló ní lágbàáyé. Kéde tó mọ̀ ẹ́ Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ nù Nàìjíríà. Kí ló dé tó wà fún ní 755? Britain ó ní iye tiẹ̀ mọ́ra 300. France ó ní iye tiẹ̀ bẹ́ẹ̀ mọ́ra 200. Tí wọ́n sì nídìí àti máa náwó lé lórí. Tó máa bẹ́ẹ̀ àwọn invest lórí pé afẹ́ ẹ máa gbà wá pé ká máa bá yín sọ yín àwọn aráàlú láwọn ò fẹ́ yín ẹ̀jẹ̀ á máa sọ wa sáwọn náà ní sọ́jà wa àlọ́lọ́pàá ti á ní. Àwọn tí wọ́n máa lò láti dàgbò lùrú àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ àbí kí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé. Náà dáàdì mi kan àbẹ́gbọ́n mi kan béèrè ń bí wípé ṣé France ló rán àwọn adàlúrú wá sí Nàìjíríà? No, ẹ má gbàgbé ibikíbi tẹ́ bá ti lo tọ́ọ̀gì òṣèlú lásìkò òṣèlú tẹ́ kó nǹkan ìjà olóró fún wọn tí dìbò lọ tán tẹ́ ẹ̀ béèrè lọ́wọ́ wọn padà
ẹ wá yọ̀ǹda kínní ọ̀hún fún wọn, ó wà lọ́dọ̀ wọn. My brothers and sisters, wọn ó lò ó láti fi fọ́lé onílé lọ́la torí wọn ò lè déédéé tọ́jú ẹ̀ sínú ilé. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ni ń sọ, àwọn tí France ti train kalẹ̀ pé wọn ó lò, ṣùgbọ́n tí wọ́n láǹfààní àti lò ńgbà tí Niger sọ pé kí France ọmọ lọ lù wọn, àwọn ò fẹ́ wọn mọ́, wọn ó padà lo nǹkan tó wà lọ wọn. Wọ́n dẹ̀ tún ríran lọ́wọ́ owó gbà torí àwọn kan ṣe sùnmọ́, wọ́n invest, wọ́n rí owó lórí ìgbésùnmọ̀ méyìí. Àwọn tó ń jìyàn gbé tí wọ́n béèrè 50 million naira tó ń gba 70 million naira 200 million naira láti release èèyàn 15 million naira 20 million naira. Sáwàdà lẹ́rù pé wọ́n ń ṣe ni? No now. Àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tá bá ti ń jiyàn ẹgbẹ́ bá ń kò ní sígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ kọ́ lè bá a máa rówó lára wọn. Ọ̀nà kanú ọ̀nà àwọn ọ̀daràn ni. Ẹlẹ́ẹ̀kejì, ṣé ara àwọn ọ̀daràn kan wá mẹ́tọ́ pé ẹ̀rẹ́ kọ̀ wá lò wọ́n báyìí gẹ́gẹ́ bí mo ṣe sọ bọ̀, wọ́n sì fẹ́ máa wá owó. Fúlàní kan sọ lórí social media tó wo yín gbọ́rọ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ ní tí ń sọ. Ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tó bá ti jí wa gbé ń bì, ó ní gbogbo àwọn tí ń wá òun kì í ṣe Fúlàní Nàìjíríà, kì í ṣe Haúsá Nàìjíríà, kì í ṣe àwọn ọmọ Nàìjíríà, ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti ń wá. Ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n jí Fúlàní náà gbé bẹ́ẹ̀ ni, ó ní tí wọ́n máa ń pè àwọn máa ń gbọ́ tí wọ́n máa ń sọ yìí pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn bọ̀ wálé, wọn ó tún máa ṣàdúrà bá pé dáadáa ní èdè o. Àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ilẹ̀ ẹran tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn, owó làwọn fún wọn máa lé fún lu wọn. Ẹ lọ wọ dáadáa àwọn ajagun ta ni. Now my problem is this. Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí tí wọ́n wá sọ ìlú orílẹ̀-èdè Nàìjíríà bí South West di odò àjẹǹjẹ tún jẹ, mi táwọn ó ti mọ kúndùn, mi táwọn ó ti mọ dá wàhálà lẹ̀, táwọn ọmọ gbowó táwọn ọmọ lọ. Ṣé Nàìjíríà náà ló open tó bẹ́ẹ̀? Bàbá open sáà lè close ni, sáà lè panu wa dé ni, sáà lè pa bọ́dà wa dé ni, sáà lè tún lù wá ṣe ni, sí ò sí solution rárá ni. Ẹjọ́ kọ́ ni solution, ìgbésẹ̀ ni solution. Àwọn ajagunta ni kò sẹ́ni tí ò lè háyà wọn o. Ajagunta ni wọ́n ò lẹ́sìn nítorí pé lù wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jó kọ́ mùsùlùmí àbí wọ́n fi lè máa múra bá ṣe múra lù wọn náà lẹ́sẹ̀ rí tí wọ́n múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. So solution ò ní pé àwa fúnra lára wa ńlá àgbàrá wálẹ̀.